ọmọ wo fídíò tí mo post kò tí ju 20 minutes lọ mo máa ti rí 10,000 views èmi ẹ káwọn sà. báwo. mo ti ń wá yín tipẹ́ o. mo ti ń wá yín tipẹ́ mo máa ń rí àwọn fídíò yín lórí TikTok mo máa ń rí bó ṣe máa ń lọ. ìṣòro mi nìyẹn náà. mo tẹ̀ ń wá yín bóyá àjọṣiṣẹ́ pọ̀ bóyá màá tiẹ̀ rí views díẹ̀ lórí TikTok mi. ok ó wà lórí TikTok. orúkọ mi lórí TikTok Ògo Fashion ṣé ẹ kí n rí ni. èmi ò kí n rí ní orí ẹ o fọlọ́ àmúlò ètò ti ní lórí TikTok. ẹ wo a ṣẹ̀ṣẹ̀ ń rí 1K ni. 1K ló fẹ́ báyìí mi ṣiṣẹ́ ló fẹ́ báyìí mi ṣiṣẹ́ 1K pẹ̀lú 1K ti tiẹ̀ ó lọ ju fóònù ẹ̀ sọ̀rọ̀ àbí kò lọ tà wọ́n ju fóònù sọ́nù náà ṣé máa bá rẹ̀ ṣe fídíò máa bá irú wọn ṣe fídíò. ibì kan lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ náà. o lè sọ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n àwọn ẹgbẹ́ ẹlẹ́jú fóònù sọ́nù ẹ kí lẹ́yìn tó ń ṣe lórí TikTok ta ló mọ̀ yìí ṣé àwọn àdúgbò ẹnìkan ló máa ń wo fídíò ẹ̀ ṣebí ibì kan lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ àbí ibì kan kọ́ lẹ ti bẹ̀rẹ̀ tẹ bá réèyàn tó wà ńlẹ̀ ẹ help ẹ̀ náà. màá lọ pẹ̀ pẹ̀lú 1K follower ẹ̀rọ ọ̀gá wa tìjọ ọlọ́jú fóònù ẹ̀ sọnù. but àlàyé mo fẹ́ jẹ́ kó yé yín wípé kò sí nǹkan tẹ́ ẹ nílé ní téèyàn kan ti nírú ẹ̀ tẹ́lẹ̀ kù. o lè bá mi sọ bẹ́ẹ̀ lọ wá àwọn ẹgbẹ́ ẹ̀ kẹjọ máa lọ ṣiṣẹ́ papọ̀. téèyàn bá wà nípò kan lénìí kó máa rántí ọ̀la wípé ẹlòmíì ń bọ̀ nípò yẹn lọ́la. kí ló ṣe ọ̀la náà kí ló bá mi sọ. àlàyé gbọ́ra ọjà ìṣẹ̀lẹ̀ kí ló bá mi sọ. ẹwẹ́ ilé ìṣá irú àwọn ibi òní kémi tòun tó ní 1K lórí TikTok tó máa bá mi sọ pé òun bá mi sí ibi. ọ̀rẹ́ ìtorí tiẹ̀ ni mo ṣe wá bí o ká ṣe gbogbo fàájì tó yẹ tó owó tí mo send sí ẹ o ṣáà ti rí so gbogbo nǹkan tó fẹ́ láti rà wọ́n máa rà á lọ tó bá kún nǹkan náà ni kò pè mí so kò jù bẹ́ẹ̀ lọ. gọ́vùnà ni ọmọ nǹkan tó wà ń bẹ̀ send 10 million sí ọmọ ẹ fẹ́ ṣe wedding nǹkan tó ń pè mí fún náà nìyẹn kò ní nǹkan tó fẹ́ sọ fún mi. Ògo Fashion fọ́ọ̀rẹ́ bàbá ta lè léyìí. dá mi mọ̀mọ́. mi ò mọ ẹ. aláyé mi nì. ọlọ́run ló ń jẹ́ mi ni. aláyé jábọ́ kéjọ bàbá ní ni. o ti lórí TikTok nígbà yẹn. ìwọ ló ní bíi 1 million followers. bẹ́ẹ̀ni. tó ń sọ fún mi níjọ́ yẹn wípé èmi tí mo ní 1K kí n lọ ju fóònù sọnù. bẹ́ẹ̀ni. mo ti rántí. ẹjọ. kí ló wá dé followers yẹn lásìkò yẹn kí ló dé kí ló wọ̀ kí ló kó sí. Ọlọ́run bàbá mi lè parọ́ fún yín àwọn TikTok ti bá ní àkáǹtì mi mo ti ìyá ní jẹ mí báyìí. ìyá ń jẹ. wàhálà. ẹ̀bọ̀ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń jẹ ẹ́ nínú. mo ṣe ní kí n wá bóyá ẹ lè ràn mí lọ́wọ́ ni. pé kájọ ṣiṣẹ́ bí mo ṣe wádùn ẹ níjọ́ yẹn kí àkáǹtì tó ṣẹ̀ṣẹ̀ ṣí tóun náà lè lọ orí ẹ ò pé orí ẹ ò pé torí ẹ bá pé tẹ́lẹ̀ ò ní wá bá mi ṣé o ti gbàgbé nǹkan tó sọ fún mi ni wípé kí n lọ. ẹwàyé. ọ̀rẹ́ mi yẹn ni fún ní 500,000 ok sórí nǹkan tó wà ń bẹ̀ sórí bẹ́mi náà ṣe wà yín sìn mi ò rẹ́dí àti help àwọn irú tiyín àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ni mo máa ń help ọtí irú tiyín. ẹjọ́ sà. àlàyé má jẹ́ kí n pàgò lórí ẹ̀ o. ẹjọ́ ẹ má jẹ́ kí ìyá yín jẹ mí gbéra.